olórí kò dorí rẹ̀ mú ojú ogun lé Sátánì kò sinmi síbẹ̀síbẹ̀ ara ni òun ń tọrọ ìgbẹ̀yìn bí akẹ́kọ̀ọ́ ojú. Wọ́n náà wọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́ ẹ wọ́n mọ̀ pé Sátánì ń dúró gidigidi ó ti mọ̀ pé òpin ti dé ó ti mọ̀ pé Jésù ló pẹ́ dé. So èmi àti a ní láti kíyèsára gidigidi a ní láti máa gbàdúrà láìsí mẹ́ta ìṣàlẹ̀ ní àkókò lẹ́ǹtì àti ní títọ́ àkókò láti súnmọ́ Ọlọ́run gidigidi láti wá ojú ẹ̀rín a ò ní ṣubú sọ́wọ́ Sátánì sọ́pà mi. Kristẹni má ti wáyé sí mi bọ́ba gẹ́rí rẹ̀ ti wí láàrin ọ̀tá ìgbò ìkókó paramọ́ lẹ́lúwa o máa ṣọ́ra o máa jagun lọ. Kristẹ máa ṣe jáfara bọ́ba gẹ́rí rẹ̀ ti wí ní àárín ọ̀tá lúwa o máa ṣọ́ra bí ẹni pé ibẹ̀ ní ṣẹ́gun rẹ̀ wá gbàdúrà fúnra lọ́wọ́ máa ṣọ́ra omi ọ̀run àpàdé takori kóra wọn jọ wọ́n sọ ìjáfara rẹ̀ o máa ṣọ́ra sọ pé olúwa gbogbo ẹni tó sọ ìjáfara rẹ̀ má fi nínú wọn lọ́wọ́ má jẹ́ kọ́ nínú gbogbo ẹni tó ń wá ẹ̀sìn sí mi lẹ́sìn tó ń wá bọ́n ṣe máa fà mí lulẹ̀ má jẹ́ kán rí mi léṣe gbogbo ẹni tó ń wá ìṣubú mi tó ń wá ìpalára mi olúwa jẹ́ kán ṣera wọn léṣe jẹ́ kán para wọn lára àwọn ni kán ṣubú kán má lè dìde mọ́ gbogbo ìpinnu ọ̀tá fún ayé mi olúwa bá mi yí dàlú wọn lórí gbogbo ẹni tó ń ta fà sí mi lọ́sàn-án lóru ọfà ìkórira ọfà ìkọ̀sílẹ̀ olúwa jẹ́ kí ọfà wọn kó padà lọ pa wọn dànù kọfà wọn bà wọn láyà gbogbo ìpinnu ibi ọ̀tá fún ayé mi fún ayé ọkọ mi fún ayé àwọn ọmọ mi fún iṣẹ́ mi fún ìpè mi fún iṣẹ́ ìránṣẹ́ mi fún ògo ìràwọ̀ àti àyànmọ́ mi fún ọjọ́ ọ̀la mi fún àlàáfíà mi má jẹ́ ó ṣe láéláé olúwa gbogbo ohun tó ń fẹ́ kó ṣẹlẹ̀ sí mi ní gbogbo àwọn ni kó ṣẹlẹ̀ sí ní ìlọ́po bá a ti wí yẹn kó ṣe máa ṣẹ nìyẹn lórúkọ Jésù àmín.